Ọlọ́run kò jọ kó ṣàánú fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọjọ́ wo gan lórílẹ̀‐èdè Nàìjíríà tó fẹ́ dáa? Mo wo fídíò woman tí mọ́tò gbá pẹ̀lú ọmọ lẹ́yìn àti ọmọ tó mú dání tó fẹ́ lọ ṣerun fún. Ẹ̀rù Ọlọ́run bà mí, omijé jábọ́ lójú mi, ọkàn mi gbọgbẹ́. Ọjọ́ wo gan lórílẹ̀‐èdè Nàìjíríà tó fẹ́ dáa? Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sárábìnrin yìí. Ọlọ́pàá ló ń lé mọ́tò lọ àti mọ́tò tó lé lọ àti ọlọ́pàá wọ́n kọlu arábìnrin yìí. Ẹ wo ipò tó wà, ìjọba wa rí nǹkan kan ṣe sórí ọ̀rọ̀ ẹ̀. Mélòó lẹbí ẹ fẹ́ ṣe pẹ̀lú condition tí woman yẹn wà, pẹ̀lú nǹkan torílẹ̀-èdè tó ń sọ fún wa lọ́wọ́lọ́wọ́ láti bí ọdún mélòó kan sẹ́yìn, kí ìjọba má wàá gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ arábìnrin yìí. Ó jẹ́ ohun tó bà mí lọ́kàn jẹ́ gidi gan. Orílẹ̀-èdè tí mo wà nílùú South Africa, just Africa náà ni o, kò ń ṣe London, kò ń ṣe America, kò ń ṣe Europe country o. Tẹ́ bá mọ̀ nǹkan tí wọ́n ṣe fún àwọn ọmọ ìlú wọn, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó bá jẹ́ wípé orílẹ̀-èdè ló ti ṣẹlẹ̀ ni, in fact obìnrin yìí kò mọ̀ ìyàmọ̀ tó máa fi jáde láyé. Jíjẹ mímu ẹ̀ àwọn ló máa gbọ́, wọ́n máa ṣètọ́jú ẹ̀ dójú àmì, wọ́n á san damages fún pé wọ́n bá lágọ̀ọ́ ara jẹ́. Human rights máa dìde fún un, á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gba owó every month. Sísítà mi tó súnmọ́ mi níbí báyìí, ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí bí ọdún 6 sẹ́yìn. Wọ́n yìn níbọn ní ẹnu, ọwọ́ àti ẹsẹ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìjọba yìí dìde? Woman kò ṣe ọmọ ìlú yìí o. Wọ́n dìde, wọ́n tọ́jú ẹ̀ dójú àmì, wọ́n san damages fún, wọ́n dẹ̀ tún fún ní sálárì. Obìnrin yìí dẹ̀ tún wà nínú oyún, ọmọ tó bí ó ń gbowó oṣù lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí every month. Ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ òun lọmọ ẹ̀ ń lọ. Ṣérú ẹ lè ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa? Àdúrà là ń gbà wípé kó ṣẹlẹ̀. Mo bẹ̀ yín nínú àánú yín, ẹ̀yin infact ọ̀rọ̀ woman yìí infact ó wà tọ̀sí tó dẹ̀ gba omi lójú èèyàn. Kí Ọlọ́run ọba ọlọ́jọ́ òní kó bá wa wà pẹ̀lú woman yìí, kó bá wa wo ọgbẹ́ ẹ̀sìn, nítorí kò ṣe ipò tó wà yẹn nìkan ni pé bóyá ó wà lórí àìsàn. Wọ́n ti dá méje woman yìí gangan ọmọ méjì ní ìjọ kan ṣoṣo. Ọlọ́run ọba nìkan ló lè bá wa wòsàn, ló lè bá wa tútù sí lára. Kí Ọlọ́run ọba ọlọ́jọ́ òní kó má lè jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kárí irú ẹ̀. Òun náà tó wà bẹ́ẹ̀ yẹn, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ ká fi ti àwọn ìjọba wa ṣe wípé àwọn ìjọba wa, ẹ jẹ́ ká dìde fún ìrànlọ́wọ́ ara wa, ẹ jẹ́ ká dìde fún ìrànlọ́wọ́ ara wa. Kò sí iye tá a ní láti fi ran woman yìí lọ́wọ́ tó pọ̀ jù. Ìwọ̀nba tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní kálukú bá ní ká fi ràn lọ́wọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ mú àwọn tó jẹ́ pé iṣẹ́ ká ṣe ní láàánú ni wọ́n ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ tó pọ̀ tá a lè máa dárúkọ wọn. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ní gbogbo ibi tí fídíò woman yìí bá ti dé, ẹ jẹ́ ká dìde sí woman yìí. Ẹ má jẹ́ ká jẹ́ kó bá báyìí kú má dìgbà tó bá wá gbé nǹkan jẹ làwa máa kárò rẹ̀, làwa máa ṣe pé ó dẹ̀ ga ó ga. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká dìde fún ìrànlọ́wọ́ woman yìí. Ọlọ́run á dẹ̀ ṣàánú gbogbo wa. Lágbára Ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wọn ò ní rírú ẹ̀ lórúkọ Jésù. Ìlọrin ni wọ́n ti bí wọn, ni wọ́n ti wò wọ́n ti lọ iléèwé. Bọ́n ṣe wẹ̀ àwọn tó mọ̀ wọ́n tán jọ lọ iléèwé náà, wọ́n mọ̀ pé Kàfílà rè ọ̀rẹ́ mi ni. Ẹ̀yin tẹ́ ẹ jọ lọ skul rí náà, ẹ̀yin tẹ́ ẹ jọ gbèlú rí tọ́lọ́ ti ṣàánú fún, ẹ̀yin tẹ́ ẹ jọ mọ̀ Ìlọrin tọ́lọ́ ń gbà fún, ìlú Kùránì, ìlú àánú, ọmọ ìyá yín rèé o láti ìlú Ìlọrin. Ṣùgbọ́n tó jẹ́ pé nígbà tó lọ́kọ tán Ìbàdàn ni wọ́n gbé wá, tó dẹ̀ fi Ìbàdàn ṣe bùjókòó. Ẹ jẹ́ ká dùn wọ́n nínú, kí wọ́n mọ̀ pé àwọn sì léèyàn, àwọn ní Ọlọ́run. So mo ti ka gbogbo ẹ̀ sílẹ̀, èyí tẹ́ bá lè fi ràn wọ́n lọ́wọ́, ọ̀rọ̀ lẹ́yìn lè bá wọn sọ. Ẹ̀yin wòlíì, ẹ̀yin àfáà, àdúrà lẹ lè ṣe fún wọn lórí fóònù, ẹ pè wọ́n, ẹ máa ṣàdúrà fún wọn. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé hope sì wà. When there is life, there is hope. So ààrẹ náà ni ẹ̀yin tó lọ bá dẹ̀ ṣẹ́gi ọ̀la fún wíṣíà tó ṣe wípé ó lè rìn fúnra ara ẹ̀, tí àǹtí yìí fi máa lè máa jáde síta rí dùnnú, tó jẹ́ pé tí àwọn èèyàn bá ń ṣènáwó láwọn tó súnmọ́ wọn, àbúrò wa bá fẹ́ ṣènáwó, àbáwá náà ta ti mọ̀ wọ́n, ara àwọn ìlérí ta lè ṣe náà nìyẹn. Táwọn náà bá nínáwó ta fẹ́ ṣe ká gbé wọn, àbá àti ẹ̀ nínáwó gan, ẹ jẹ́ ká jáde lọ, ká fẹ́ gbé wọn jáde lọ. Tẹ́ bá wa gẹ́ẹ̀tì wíṣíà tí ó lè rìn fúnra rẹ̀ tó dára ju eléyìí lọ fún wọn, kò sí tó burú mẹ́. Torí nínú ọdún yìí ń sìn èrògbà jáde rárá. So ẹ dákun ẹ jọ̀ọ́
gbogbo tẹ́ ẹ bá mọ̀ pé wọ́n fi ń ṣerú àwọn èèyàn báyìí láàánú ìlà tọrọ ẹ bá wa fi ṣe wọ́n láàánú ọlọ́run yóò wà pẹ̀lú wa o aburú ò ní ṣe àwa náà gbogbo ẹni tírú ẹ̀ kan ọlọ́run á mú yín dúró gbogbo ẹni tírú ẹ̀ kan torí tí yín la rí yìí o ẹ̀ náà ló tún mẹ́lòmíì náà tí àwọn nǹkan wọ̀nyí tó ti ṣẹlẹ̀ sí táwọn náà wà ní ibi tí wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí so àbúrò wa kò ní burú fún ẹ o jọ ọlọ́run ló dé o má jò rẹ̀ má jò sú ẹ ọlọ́run á ṣàánú ẹ wàá gúnlẹ̀ síbi ayọ̀ ọlọ́run ló máa rí bẹ́ẹ̀ pé ọlọ́run máa tọ́jú wọn àti láti ẹwọ́ ọlọ́run ló wà ìwọ náà dẹ́ làwọn jẹ́ èèyàn láyé má ṣàfàǹtì ẹ o ṣe dáadáa pẹ̀lú wọn tọ́jú wọn bó ṣe ń tọ́jú wọn ọ̀rẹ́ àdáyọ̀ pẹ̀lẹ́mọ̀ ẹ̀dẹ́ kó àtẹ̀mọ́ra kò ṣe kò ní jù báyìí lọ lórí ti àǹtí Kàfílà nígbà tí àwa bá tún ń ṣe àwọn ètò wa míì a máa mú wá sí ìrántí fún yín ìpèsè ìgbàgbé arábìnrin tí wọ́n wà nílùú Ìbàdàn láwàyé o ní àdúgbò kan tí wọ́n ń pè ní Òkì ibẹ̀ níbi tí a wà tí àwọn ń gbé ṣùgbọ́n ọmọ bíbí ìlú Ìlọrin ni wọ́n fẹ́ wọn lọ́kọ ni wọ́n ṣe gbé wọn dé ìlú Ìbàdàn ẹ jẹ́ kàǹtí Kàfílà mọ̀ pé hope wà kán mọ̀ rora wọn pin ojú òní ti wà iléeṣẹ́ Kingston Media TV your best online television lórí YouTube níbẹ̀ ni àwa ti wá tí a ti wá gbélé jáde báyìí ọmọ ìyá wa inú wa ó dùn ara wa ó yá tẹ́ ẹ̀ bá jẹ́ kébi ó pa àǹtí bọ́dọ̀ ṣe rí kébi tó wá pààyàn kó bọ́ sódì ṣe mọ̀ pé nǹkan tó lágbára ni Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ gan-an lẹ́ẹ̀kan sí Akínṣọlá Nurudeen lórúkọ tèmi Alhaji orúkọ náà ń pè ní Mátàgbàmọ́lẹ̀